ayé ilé asín ilé òfo àfọwọ́bà filẹ̀ ìbá jẹ́ pé ẹ̀dá mọ ọjọ́ tí ó jáde láyé báwo ni ìbá ṣe hùwà, báwo ni ìbá ṣe rí, báwo ni ìbá ṣe tẹ̀lẹ̀. Ọjọ́ náà rèé bí àná. Mo rántí ọjọ́ tí Alhaji Ustaz Saheed Shittu tí wọ́n pe arábìnrin Rukayat Gawat yìí tí wọ́n jọ pàdé ní ilé pápákọ̀ òfurufú tí lóyìnbó ń pè ní airport, tí wọ́n bá sọ̀rọ̀ pé Alhaji ẹ má kọrin mọ́, orin kíkọ sí nínú Islam. Ní àǹfààní rí tẹ dálẹ̀ Alhaja Rukayat Gawat ni mo pàdé ní international airport Èkó. Mo wá ń bá Alhaja Rukayat sọ̀rọ̀ pé ẹ forí lẹ̀ wọ́n ní láyé. Mi ò lè forí lẹ̀ o, àtàmọ̀lì kí a mọ̀ ní máa kọ́ torí ló fún mi lóúnjẹ nìyẹn. Ṣẹ̀gbọ́n ẹni àǹfààní rí tẹ dálẹ̀. Tó ní da Alhaja. Ó ní da nǹkan tó lòun ò fẹ́ là ní ṣe, ó ní da nígbà tó ṣe pé èèyàn. Ìbá jẹ́ pé ẹni mọ̀ pé ọjọ́ kú ọdún kan péré ló kù, bóyá ìbá ronú ìbá pìwàdà. Àwa ò fi yọ ó, ṣùgbọ́n à ń bẹ ọba Elédùà pé ó ṣàforíjì fún arábìnrin yìí. A sì fẹ́ kí lè náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa, gbogbo ẹni tó bá mọ̀ pé òun wà nídìí iṣẹ́ kan, bóyá nítorí pé ó pé ọ̀nà àtijẹ àti mu wọn ni, tó sì jẹ́ pé kíní yìí ọ̀bá ẹ̀sìn Islam tí ó gbé lọ́wọ́ mu. Ẹ dákun ẹ jẹ́ á fi àsìkò yìí ká dédé àsìkò yìí fílẹ̀. Ihun tí kò wá kú jẹ́ tí ó jẹ́ tí ó mu, ọba Elédùà ti dá mọ́, ó lè lọ jáì, ṣùgbọ́n bó ṣe léwu lè ọpẹ́ tó èyàn á dé bí à ń lọ. Gbogbo ìrìn àjò ẹ̀dá láyé ibi tí ó pín sí náà ní ìrìn àjò Rukayat Gawat pín sí. A bẹ̀ ọba Allah nínú àánú rẹ̀ kó bá wa ṣe àforíjì gbogbo kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ fún, àti ẹ̀dúpẹ́ tó kú sí mùsùlùmí. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ yòókù ó wà lọ́wọ́ ọba Elédùà àtàlédùà, ọdún ó jìnà síra wọn. Gbogbo ọmọ Yorùbá ló ń kí yín o.